ọ̀rọ̀ dójú ẹ̀ wò, Sefiu Alao ti padà yarí pátápátá lórí gbogbo rògbòdìyàn tó ń lọ lágboolé fújì o. Sefiu Alao nínú fọ́nrán yìí ó ní gbogbo gbàsgbòs tó ń lọ lágboolé fújì, gbogbo ọkọ̀ ọ̀rọ̀ tí kálukú wọn tán ń sọ lóra wọn, gbogbo ẹ̀ pátá àgbà lòun máa fi ṣe wípé orin báyìí náà lòun ò fi káàdì gbogbo ẹ̀ ńlẹ̀ pátápátá. Ọ̀rọ̀ yìí lágbára. Tá gan lẹ́yìn èèyàn lérò wípé ó mọ̀kọ̀ ọ̀rọ̀ sọ jù lágboolé fújì láàrin King Dr. Saheed Òṣùpá, Pasuma, Sule Alao Malaika, Atawẹ́wẹ́ àti Alhaji Wasiu Ayinde K1 The Ultimate. Ta ló kó ọ̀rọ̀ tiẹ̀ gan strong jù? Ta ló nímọ̀ jinlẹ̀ nínú ká fi òkú ọ̀rọ̀ sọ̀rọ̀ síta lágboolé fújì? Nítorí lẹ́nu lọ́lọ́ agbogbo wa la kó ti mọ gbogbo bó ṣe ń lọ lágboolé fújì wípé òkú ọ̀rọ̀ báyìí ó ní gbogbo wọn ni wọ́n ń sọ ọ́ta lẹ́yọ kọ̀ọ̀kan, àmọ́ títa ló strong jù. Ẹ máa bá mi jẹ́ opinion ti yín sí comment. You are welcome to Krabs TV. Remember to subscribe, like, share and follow us. Ẹ̀yin èèyàn, ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ lẹ́nu bàbá Sefiu Alao. Kẹ́ ẹ máa sọ èrò ti yín sí comment section. Kúnlẹ̀ Alao bá jẹ́ fún wọn lórin, táwọn fún wọn nílùú, Ọlọ́run ló fi ràn wá, kì máa yí ṣàgbára, Ọlọ́run bá padà lẹ́yìn mi o. Ọlọ́run bá padà lẹ́yìn mi, environmental o. Ọlọ́run bá padà lẹ́yìn mi, sanitation. Ọlọ́run bá padà lẹ́yìn mi, lọ́jọ́ sátidé ni, Ọlọ́run bá padà lẹ́yìn mi o. Kúnlẹ̀ Alao bá jẹ́ fún wọn lórin, dáhùn fún wọn nílùú, Ọlọ́run ló fi ràn wá, kì máa yí ṣàgbára, Ọlọ́run má padà lẹ́yìn mi o. Ọlọ́run má padà lẹ́yìn mi, environmental o. Ọlọ́run má padà lẹ́yìn mi, sanitation. Ọlọ́run má padà lẹ́yìn mi, lọ́jọ́ sátidé ni, Ọlọ́run má padà lẹ́yìn mi, inú wájú o. Ọlọ́run má padà lẹ́yìn mi, àwọn ọ̀tá ń bànújẹ́, Ọlọ́run má padà lẹ́yìn mi, ló mẹ́sẹ̀ o. Bàbá Rabiya ní gbogbo ìgbà yẹn lọ́hùn, Ọmọdékúnlé, mo wà lọ́mọ Nàìjíríà tí mo sọ pé ìgbà ńlá ń wò ó. Kúnlé tèrè gúngún màjà gúngún tèrè, wọ́n ń bá kan bọ̀ tèrè gúngún màjà gúngún tèrè. Ìgbà ńlá ń tèrè gúngún màjà gúngún tèrè, wọ́n bá kan bọ̀ tèrè gúngún màjà gúngún tèrè. Òtítọ́ ìgbà ò lọ́wọ́, òtítọ́ ìgbà ò lẹ́sẹ̀, àyà ni tó fi ń falẹ̀ bí ọ̀ka, ẹ máa béèrè yín nìṣó. Bí wọ́n bá ń fòdó ẹ̀ lírí gúnyán, bí wọ́n bá ń fẹ́ kó ẹ̀ pàṣẹ́bẹ̀ o. Ẹni máa yọ àwọn àti ìgbà kó máa yọ, Alao bàbá Rabiya. Àwa ti jù wọ́n lọ tẹ́lẹ̀ náà, àjùlọ kan. Àjùlọ kan tàgbà o. Àwọn ọmọdé ò ká kí o ṣe ìnájú ni wọ́n sì wà o. A ó forí kó fààyè. Ọ̀rọ̀ wa kọjá bẹ́ẹ̀ báyìí. Ọ̀rọ̀ lẹ́tún gbọ́ lẹ́nu bàbá Sefiu Alao yìí. Ọ̀rọ̀ lẹ́gbọ́n tí wọ́n sọ kalẹ̀ nínú fọ́nrán. Wọ́n ní àgbà báyìí làwọn máa fi gbogbo ọ̀rọ̀ yìí ṣe, táwọn sì fi òkòrò orin táwọn fi káàdì gbogbo ẹ̀ lẹ̀ pátápátá. Ó lágbára. Kí ló opinion ti yín lórí ọ̀rọ̀ yìí? Ẹ máa bá mi jù sí comment. Gẹ́gẹ́ bí ìbéèrè tí mo béèrè náà lẹ́ẹ̀kan wípé tá a gan lòkò ọ̀rọ̀ tiẹ̀ strong jù, ṣé King Saheed Òṣùpá ní ká sọ pé òkò ọ̀rọ̀ tiẹ̀ strong jù ni, àbí Pasuma, àbí K1 The Ultimate, àbí Atawẹ́wẹ́, àbí Sule Alao Malaika? Ẹ máa jù opinion yín sí comment section. Fáfàní tí ẹ bá fẹ́ ṣèpolówó ọjà yín tàbí kàn sí wa lórí ìkànnì, ẹ máa kàn sí wa through WhatsApp number wa. Ẹ jẹ́ àjọ gbọ́ polówó yìí ká tó máa lọ. And please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 54
27 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.